ṣẹlẹ̀ lápá bí kí ló ṣẹlẹ̀ yín gbé yín débẹ̀ tán pátápátá tẹ́sì gbádùn ẹ̀ dáadáa. ẹ wo Portable tún ti sọ nǹkan kan nípa King Dr. Saheed Òṣùpá téyìn náà sì ń jà ràyìnràyìn lórí ayélujára lórí àgbàgbé kí ló sọ kí ló tún wí. ṣé ẹ mọ̀ wípé ìjọba dáńkú wà lára àwọn tó ti mánéjì Portable rí kó tó di wípé wọ́n sin ẹ̀ náà ló tún jẹ́ kí ìjọba dáńkú kó já lulẹ̀ wípé eléyìí ò ìṣẹ́ni tí èèyàn lè máa mánéjì ṣùgbọ́n ní ìsinyìí ẹ wo ìjọba dáńkú tún ti gba Portable padà yóò tún máa mánéjì Portable padà níbi tóun àtìjọba dáńkú ti wá ń sọ̀rọ̀ ni Portable tún ti wá sọ nǹkan kan kí ló sọ nípa Saheed Òṣùpá ẹ gbọ́ dáadáa nínú fídíò yìí eyín ò ní kọ́kọ́ ẹ wo ìjọba Fuji ọ̀gá ńlá Àlàbí Pasuma àti Táyé Currency wọ́n pàdé nílùú Mecca umura 2025 yìí bó ni wọ́n ti pàdé bó ni wọ́n ti rìn kí wọ́n tó pàdé kó tó di wípé ọ̀rọ̀ wá ṣe bẹ́ẹ̀ ó wá wọ̀ láàrin àwọn méjèèjì tí wọ́n sì wá fi inúkonú tí wọ́n fi okùnlukùn tí wọ́n ní aáwọ̀ tí ń bẹ láàrin wa ó tọ́ ẹ̀jẹ̀ àgbàgbé ẹ̀ ká gbàgbé ẹ̀ láàrin ara wa káwọlá mọ́kàmọ́dínà tá a wà yíbò ni wọ́n ti rìn gan-an kó tó di wípé ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó wọ̀ láàrin wọn gbogbo ẹ̀ pátápátá òun màlẹ́ láǹfààní láti máa ríwò nínú fọ́nrán yìí àmọ́ o tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ́ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ẹ dákun ẹ má bá ń kílìkì lórí subscribe button yẹn ẹ wá bá ń like ẹ bá ń share tẹ́ ẹ bá wò ó láti bẹ̀rẹ̀ dópin ẹ má gbàgbé láti máa drop comment tiyín náà sábẹ́ comment section fídíò yìí ó yá ẹ jẹ́ ká jọ gbádùn fídíò yìí dáadáa ẹ ṣáà mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi ó yá ẹ jẹ́ àjọ débẹ̀. jọ gbogbo táyé anytime àlàyé jẹkọrọ àlàyé yẹn kó wọn dáadáa for now kó lè wá kú àti ẹ o wọn bá ṣe o àlàyé yẹn jẹ kó máa jáde àlàyé yẹn jẹ kó máa jáde àlàyé mi látọkàn má lò ó kankan kò sí ojú ẹ lọ ìwọ náà sọ musa ní 3 years tó gbà lóò ní bàbá ẹ irọ́ gbà fún yàn tó bá máa gbà fún irọ́ kò ṣe bàbá ẹ. Musa tó ti gba ẹgbà tí ó wà lọ́dà pàtó ó ṣiṣẹ́ lọ́dà pàtó kò ṣiṣẹ́ tó bá pàdé ẹ̀ lamẹ́ríkà wà ní kiri kan kò ṣiṣẹ́ lọ́dà pàtó kì í yẹn lẹ̀. wá sí kí ní Canada. ó sọ fún mi pé kíni. tó ti tó. ilé ìtúsí àwọn àṣà pẹ̀lú bí ìpẹ́kọ̀ ẹ̀ kò lọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. Sílájọ àbọ̀ ṣé aláṣà tó máa tà á fúlàdé mi. Inú bí ẹ máa lọ wáyé lọ tàwa bọ̀ Mo ń lọ tà á fún mi. ẹjọ́. Mo ń lọ tà á fún mi ṣe wà. Ẹ lọ sí kájọ máa tà á fún mi. Ẹ já sí láfítà sí náà máa tà á fún mi. ṣé ká dúró nígbà yẹn gbà yẹn. Ẹ já lọ já lọ. èyí jẹ́ bá yà jẹ́. ọ̀rìn gbẹ́tọ̀. Àṣọ jẹ́ bàbá rẹ̀. Àṣọ jẹ́ bàbá rẹ̀. Àwọn sáà ní bàbá tiẹ̀ náà. Ẹ tó bá fààyàn lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni. Pàṣọ jiyàn pé wàṣọ àyìn ní bàbá òun kọ́. Èmi náà jiyàn pé pàṣọ ṣe bàbá ẹ̀ tí a máa take care for granted. Pẹ̀lẹ́ lákọ ó lábo. Akínkúlà Èmi àti ọ̀gá mi àti ṣe kí ni àti ṣẹ́tù ara wa àti parí ìjà àti parí àti ẹja ilẹ̀ ń dàdà kú dalẹ̀ pàṣẹ lẹ́mìí kó máa báyàn jà kó dájú wa lára àwa dẹ̀ ni àwa yà wèrè ìgbà àti gbàfọ́ lọ́run kàfà láwa aláyé. ó sọ pé mo fẹ́ ta ẹjọ́ ọ̀gá mi. Bàbá ẹ. orí Èmi àti bá a Sílájọ àbọ̀ ṣé aláṣà tó máa tà á fúlàdé mi. inú bí ẹ máa lọ wáyé lọ tàwa bọ̀ Mo ń lọ tà á fún mi. ẹjọ́. Mo ń lọ tà á fún mi ṣe wà. Ẹ lọ sí kájọ máa tà á fún mi. Ẹ já sí láfítà sí náà máa tà á fún mi. ṣé ká dúró nígbà yẹn gbà yẹn. Ẹ já lọ já lọ. èyí jẹ́ bá yà jẹ́. ọ̀rìn gbẹ́tọ̀. Àṣọ jẹ́ bàbá rẹ̀. Àṣọ jẹ́ bàbá rẹ̀. Àwọn sáà ní bàbá tiẹ̀ náà. Ẹ tó bá fààyàn lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni. Pàṣọ jiyàn pé wàṣọ àyìn ní bàbá òun kọ́.
èmi náà jiyàn pé Paso ṣe bàbá tẹ ẹ má take care for granted pẹ̀lẹ́ lákọ tí wàá wò kì í ríyàn òfin tá a bá rí ọmọ ọdún méjì tó bá jù wá lọ bàbá la máa ń pè ẹ̀yin lè bá ń ka bàbá kún pé kíní kan àwọn míì ti fẹ́ máa rí bí ẹ pé mi ń sọmọdé o mo láìkì Paso ni mi ń ṣe kíni mi ń sọmọdé ìwọ tó bá ti rí pé mo ń pe Paso bàbá fẹ́ máa wú sí mi faraba ojú Paso mo ti sọ èmi àti Paso jọ wà ní o jọ láti 32 years 1993 ni mo ti wà pẹ̀lú Paso o ò lè máa fi kó Paso máa ẹ̀ ń tà mí o ìwọ tó bá jẹ́ sẹ́ẹ̀tì tó bá gara sí mi ojú Paso mo ti sọ yìí mo ń pọ́ Paso mi ìgbègbè lẹ́yìn Paso mi ìlú lẹ́yìn Paso àwa lákùnrin ní ìlú tiwa ni ẹni tó bá fààyàn lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni Paso jiyàn pé Wasiu Ayinde bàbá òun kọ́ èmi náà jiyàn pé Paso ṣe bàbá tẹ ẹ má take care for granted pẹ̀lẹ́ lákọ ó lábo àjọ ń ṣe náà ni bàbá rẹ ewúrẹ́ tẹ́ẹ̀rì yẹn olóhùn sọ́kọ́ àgùntàn. ọ̀gá mi orin gbẹ́tọ̀ ọ̀gá mi gbẹ́tọ̀ jókòó tí bàbá rẹ gbẹ́tọ̀ mo jókòó tí bàbá rẹ ọ̀gá mi. ṣe kọ́kọ́. níbi tí wàá wò kì í ríyàn òfin tá a bá rí ọmọ ọdún méjì tó bá jù wá lọ bàbá la máa ń pè ẹ̀yin lè bá ń ka bàbá kún pé kíní kan àwọn míì ti fẹ́ máa rí bí ẹ pé mi ń sọmọ. Ọlọ́run sẹ́ẹ̀ kí ni máa fà á jà ìjọba dáńkú ọ̀gá mi no go spoil for me and you o ṣàmọ̀ ọ̀gá mi nobody is perfect I'm a human being I'm not perfect ọ̀gá mi motivation tẹ fún mi yẹn ó yá ẹ sọ. For industry there is no permanent friend and there is no permanent enemy so that's why I have to accept him I accept Portable. ọ̀gá mi you know say you are like my daddy. Bẹ́ẹ̀ni for industry ọbẹ̀ ti gbé ọmọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ kí mi náà tún wá gbé oúnjẹ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé when you are not let me tell you something my daddy when you are not with me jẹ́ màlá mi. No. So I love you. Èmi náà ìgbà tí mi rí yín mo màlá yín. So this life gbọ́dọ̀ máa rí nìyẹn. Èèyàn lè ṣẹ̀yìn lénìí kó tún ṣe nǹkan tó máa dùn yín lé àbí kó tún nǹkan tó máa dùn mọ́ yín lọ́la. So no permanent friend no permanent enemy. Who do you good today can do you bad tomorrow then who do you bad today can do you good tomorrow then àjọ wà fúnra wa ni Ọlọ́run rán wa síra wa ni God bless you boss. Ẹ̀yin aláyọnu sọ ẹlòmíì ò fẹ́ ká parí ìjà then bá ṣe parí ìjà lówó máa wọlé everybody mi ò fẹ́ bẹ́ẹ̀ anybody jà mọ́ gbogbo wa la máa parí ìjà gbogbo àwọn tájọ jà àdáwó là ń wá à ń polówó ara wa ni I'm telling you we are doing promo they don't know. Tí mo bá sọ̀rọ̀ yín pé ìjọba kìnìkan ẹ̀kọ́ rí pé wọ́n máa pòsí ó dàbí ọ̀gá mi Saheed Òṣùpá bá mi tí mo polówó wọn lẹ́nu jọ́ mẹ́ta yẹn everybody kàn sọ̀rọ̀ wọn ni everybody kàn pòsí wọn ni nígbà kọ́dá rí jí mi ó jẹ́ yín àbúrò bá mi náà ti sọ pé àwọn ti bá mi pè wọ́n àbúrò ti pé Saheed Òṣùpá dáàdì ẹ má bínú mo blow dáàdì lẹ́yìn jọ́ mẹ́ta yẹn náà bá mi blow ẹ̀yìn kọ́kàn post wọn lọ ni wọ́n gbó lọ wọ́n sì máa tẹ̀wé ẹ̀. baba no vex o. wọ́n sì máa tẹ̀wé promotion yẹn nígbà kọ́ má bínú.